ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré bóyá ká sojú abẹ́ǹkó bóyá. àbájáde ìbò òun náà ni wípé baálé ilé ti di mẹ́ta kí tan adìẹ ó di pínpín láì bẹ̀sùbẹ̀gbà àwọn Ọ̀yọ́ tutọ́ òkè wọ́n fojú gbà á ṣùgbọ́n unfortunately kò sẹ́ni ó lágbára bí ìjọba ààrẹ ń pè òun dífá ifá rẹ̀ lè fọrẹ káàrí ọmọ fọrí gómìnà ńlọ lágbára lórí ọba láyé ìsìn gone were those days tọ́ba ó pè ẹ lọ gbórí lágbájá wá ẹ gbé sínú igbá àmúmi wá ẹ lọ dé orí ẹ wá ẹ lọ mú lágbájá wá ẹ fi tàmẹ̀dúnú túbú ẹ fi ìyà jẹ làkàṣègbè ẹ lọ bẹ́ẹ̀rì tayere dóòlà sídìí ògún ayé ti kò láyé ìgbà tí ọba máa ń pàṣẹ pé ẹ lọ jẹlé ẹnìkan run ayé kò láyé ìgbà tí ọlọ́yọ̀ máa ń ráwọn ajẹ́lẹ̀ kí wọ́n rè mọ gbàsákọ́lẹ̀ káàkiri ẹni tí wọ́n bá róúnjẹ ńlẹ̀ ẹ̀ kí wọ́n kó ẹ̀wọ̀n bá báyàwó ẹ̀ kí wọ́n mú wá tàbí káwọn gún kán fi ṣe àlejò ara gbogbo àwọn nǹkan wọ̀nyí ayé àjẹkú dórógbó ayé alábátá ló gbàgbára kúrò lọ́wọ́ àwọn ọba ẹni tó bá wá tẹ̀ síbi táyé ń tẹ̀ sí olúwarí ọmọ tètè rọ́nà lọ ẹni tó bá kọ̀ tó lòun ò tẹ̀ síbi ayé ń tẹ̀ sí yóò dúró sójú kan ìgbé ayé ẹ̀yìn ńlọ̀yọ́ ń gbé gbogbo ẹgbẹ́ wọn ló ti sún wájú àwọn dúró sójú kan daria bí adágún odò wọ́n ní ògo àná làwọn fẹ́ tẹ̀ bàtì wọ́n ń sapá kan dá bí orogún ẹlẹ́ran gbogbo tí wọn ò pè wọ́n ni wọ́n yọjú sí ntọ́ bá kàn wọ́n wọn ò ní dá sí i gbogbo ntọ́ bá jẹmọ́ ìdàgbàsókè àti àjọṣepọ̀ Ọ̀yọ́ kì í lọ́wọ́ sí i torí wípé ìwà ń wà parò lọ́rọ̀ wọn sí gbogbo ìlú tó kù bíi ká fi dá lánìí orí ẹyẹ ní ọ̀pẹ yẹ kéèyàn máa fọkàn sí wípé bí Ògbómọ̀ṣọ́ ṣe wà ní 1902 ńlọ yẹ kí k'Ògbómọ̀ṣọ́ wà lọ́dún 2026 bí Ìbàdàn the largest city of West Africa bó ṣe wà lógójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún sẹ́yìn ló ṣe kó wà nísìnyí kéèyàn máa fọ́kà àwọn tí mo fi jọba very very unfortunate mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ikú tí ọ̀pá já ìnìfà Ọ̀yọ́ mú ẹkùn tí wọ́n ní kọ́ lọ rèé mú wá láàyè kó wá fi borí òun ikú tí ọ̀pá já ni because gbogbo ìgbésẹ̀ tọ́yọ́ ń gbé yìí ìgbésẹ̀ tí wọ́n fi wà ní ògolonto ni. now ayé sọ ọ̀rọ̀ kọ́ mọ́ ìwé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ti inaugurate Ọ̀yọ́ State Council of Obas and Chiefs ẹni tí ó bẹ̀rẹ̀ rotational chairman òun náà ni bàbá wa His Imperial Majesty kábíyèsí ọba Adéwọ̀lú ọba sẹ́nẹ́tọ̀ gómìnà Adéwọ̀lú Ládọjà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rotation yìí bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ tí gómìnà sọ níbẹ̀rẹ̀ gómìnà ló ń kọ̀ǹsọ̀tì àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta àwọn bàbá òun mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ àpọ́nlé ni lóòótọ́ ọdún mẹ́rin mẹ́jọ ni gómìnà ó lò tí hàn rere ni ọ̀rọ̀ ọba àjẹwọ̀ ni ṣùgbọ́n continuity ń bẹ ní government níbi tí ọlọ́run ti má jà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́run ti má jà ìlú Ọ̀yọ́ àtọba wọn Aláàfin Ọ̀wọ́adé tégbò ti mú lórí ò ní pé ẹni tó kọ́kọ́ initiate kínní ọ̀hún òun náà ni ọba Adéwọ̀lú Ládọjà ńgbà tí wọ́n wà nípò gómìnà initiation wọn gbà yẹn wípé ẹnìkan kì í jẹ kílẹ̀ ọ̀fẹ́ ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún jẹ pé bí wọn ò bá fúnra wọn jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nù òun náà ló fà á tí meeting council of Ọba tó fi stop ní 2011 wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ padà after 15 years now Ọ̀yọ́ náà ló tún kọ́kọ́ tàpá sí wọ́n láwọn ò lọ́wọ́ sí and to the best of my understanding
ọkàn mi sọ fún mi pé Aláàfin ò ní wá sí pàdé yẹn rárá tó fi máa parí because láti ìgbà tán ti bẹ̀rẹ̀ rotation òun náà ni Aláàfin àná wọn wá sí pàdé mọ́ náà báyìí ni Olúbàdàn ṣe nígbà náà Aláàfin ṣe Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣe bọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò parí tẹ́nà tiẹ̀ ọlọ́mọ́kà kó tó dé wọ́n ti tẹ̀yìn gbèrú à ń bọ̀ lórí eléyìí láàyè ọ̀tọ̀ ta ló tẹ̀yìn gbèrú kí ló fàjọ àtàláàfin ààyè ọ̀tọ̀ gédéǹgbèlè léyìn ibi tá à ń lọ lónìí òun náà ni ọ̀rọ̀ ti inauguration council of obas council of obas and chiefs nbi tí gbogbo àwọn àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti wà níkàlẹ̀ very very unfortunate ààyè Aláàfin Ọ̀yọ́ nìkan ló ṣòfò ẹ má gbàgbé ọba Ghandi Ọláoyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ peaceful peace loving man kábíyèsí àwọn atọ́ba tẹ́lẹ̀ tí wọ́n mature láti jọba lélẹ́yìí òye ilé ayé yé wọn wọ́n ní rírí ìlú èbó làwọn náà ti wá ṣùgbọ́n àwọn ò ṣe bí àwọn ọmọ gànfẹ́ tá a lọ mú wá ní Canada tá a láàfin ń jọba nǹkan kan ìgbàdógóje rọ̀ wájà tí wọ́n dé tán tí wọ́n á dọkọ̀ mọ́ wa ń gbá tá a wò wípé wọ́n ti ní exposure at the end of the day tí wọ́n dé tí wọ́n wá disappoint wa now kékeré ni fídíò tí mo fi hàn lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ àwọn ọmọ Ọ̀yọ́ ti sáré jáde pòkì bíi kẹta tán in fact wọ́n ṣe fídíò kan jáde lọ́yọ̀ọ́ ẹ gbọ́dọ̀ wo fídíò yẹn o in fact ẹ ṣẹ́ ìpè gan àkàndọ̀rọ̀ àwòkòǹkò ẹ mọ́ màmàjá n ò ní gbà síkò yín ṣùgbọ́n mo fẹ́ fún yín ní ọ́pdéètì bó ṣe lọ níbi inauguration yẹn into details then kí n wá fún yín ní kékeré analysis mi lórí ẹ̀ no iṣẹ́ analysis gan kí n wá ka àtẹ̀jáde tó jáde láti palace Aláàfin Ọ̀yọ́ láì tí ì pé wákàtí kan sísìn àbí sígbà tí mò ń pòkínní ìpapọ̀ lọ́wọ́ ìpé wákàtí kan tátẹ̀jáde ọ̀hún jáde náà ẹ farabalẹ̀ bí ìyàwó tó fọwọ́ bẹ̀ dájọ́ ẹ̀já gbọ́ bí nǹkan ṣe lọ ní ìlú Ìbàdàn. God bless you ẹ ṣé pọ̀. As is custom at such a gathering. Our royal fathers have, over the years, remained pillars of peace, moral authority, and grassroots development, complementing the efforts of the government in fostering unity and progress across our state. The inauguration of this council underscored the unwavering commitment
of the state government under the visionary leadership of His Excellency, the Governor of Oyo State, Engineer Seyi Makinde. To strengthen collaboration between government and traditional institutions, it is our belief that the governance is most effective when modern administrative structures work hand in hand with time-honored traditional leadership. It should be noted that this council exists last in 2011. Now, the council is expected to serve as a vital advisory body, promoting peace, resolving conflicts, preserving cultural heritage, and contributing meaningfully to the policy formulation and community development. Your Royal Majesty's wisdom, experience, and deep understanding of the people will undoubtedly enhance inclusive governance and sustainable development in our state. On behalf of the ministry and the state government at large, I want to congratulate all the distinguished traditional rulers being inaugurated today. I want you to see this responsibility as a call to service, unity, and selfless leadership in the collective interest of our people. As we formally inaugurate this council, it is my earnest hope that it will remain a beacon of harmony, a forum for constructive dialogue, and a strong partner in our shared quest for peace, security, and social advancement. Once again, Your Royal Majesty, distinguished guests, ladies and gentlemen, you are most welcome. Olu Ibadan Tun. His Imperial Majesty, Governor, Senator, Kabiyesi, and my own father. Aba Adajo Olu Ibadan, Arisa the First. Kabiyesi the Sean Emoki, that this administration came into office. And the easiest thing for me to do, or for this administration to do, is to encourage a division. You know, when they say divide and rule, that is the easiest thing. But we know that some of the things that we have been able to achieve as an administration, they can be traced to our traditional institution. Information from yourself. And then we thought, is it not a shame that for 15 years running now, Oyo State, that is supposed to be setting the pace, we don't have council of Obas and chiefs. And some of the things that we're supposed to do as an administration for our traditional institution as a state, local government, but as the state also, we're supposed to look after our traditional rulers. But if we don't have a council, how do we play an active role as a state? So he made, look, I need pilots, I need vehicles, I need all of those things. And I said, well,
our local government, they will handle it. But now, once I make this pronouncement inaugurating this Council of Obas and Chiefs, you're entitled to say this is what we want from the government, from Council. And I will accede to your request. It is a shame that Oyo State good structure found of our. So from this point forward, we're back to our pace setter status. So I consulted because one of the issues, the truncate the Council of Obas in 2011 was the issue of the headship, rotational. So after I signed, gbogbo àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí are proposed in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years I rotate. This is what we're known for. Oyoko CB or actually little that when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin of Ọ̀yọ́, the Kábíyèsí Olu Ibadan àti Kábíyèsí Ṣọ̀ún. And the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olu Ibadan of Ibadan. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Under the chairmanship of Kábíyèsí, His Imperial Majesty Olu Ibadan of Ibadan for 2 years, and then the law will go after that. Thank you and God bless you. Now mo kàn fẹ́ kẹ́ ní torí ọ̀pọ̀lọpọ̀ fídíò tẹ́ máa rí bíi 20 seconds 1 minute ni mo fẹ́ kẹ́ rí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ mọ̀ pé I am all about details. Mi ì fẹ́ kí nǹkan kan kẹ́yìn olólùfẹ́ mi ó miss nǹkan kan bí program yẹn ṣe lọ nìyẹn. Ẹnjìnìá ní Ṣèyí Mákindé ti inaugurate meeting yẹn padà bọ̀ mọ̀ ń bá Aláàfin promise yín pé Aláàfin ò ní participate nínú meeting yẹn tí ì tán. Tán bá rotate ẹ̀ kí Kábíyèsí sọ̀hún ọgbà á Aláàfin ò ní tẹ́wọ́ gbà á because bẹ́ẹ̀ ṣe fẹ́ persuade ẹ̀ ò yé mi. Ọ̀yọ́ ni ó sọ pé kọ́ mọ́ gbà á òun náà dẹ̀ rí ní rí wípé tóun bá ti gbà á òun ti succumb nìyẹn. Mo wá kí Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ kú oríire torí pé ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ a máa fi kí ẹ̀yin Ọ̀yọ́ balẹ̀ lórí àwọn gbólóhùn kan tó jáde lọ́yọ̀ọ́ ṣé gbàgbé mo ní fídíò kan jáde látọwọ́ àwọn ọmọ Ọ̀yọ́
kí n tó débẹ̀ hàn àtẹ̀jáde ti jáde láti Ọ̀yọ́ láti pálàsì Aláàfin. Now ṣe mọ̀ wípé ẹnjìnà Ṣèyí Mákindé làwọn kọ̀ǹsọ̀tì àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta, àwọn bàbá àwọn mẹ́tẹ̀ẹ̀ta, àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ agree lórí rotation. Aláàfin ní no, Aláàfin ní òun ò fìgbà kan rí ìgbà tí wọ́n consult òun, that is number one. And secondly, òun ò rí ìgbà tó ń approve ẹ̀ tàbí tó ń endorse rotational. Now ẹ jẹ́ ká wá kọ́kọ́ fídíò bíi tí gọ́fúnà ti sọ pé ń consult wọn. Program kékeré ni, ìṣẹ́jú kékeré ni, màá kọ́kọ́ fẹ́ jẹ́ ká kọ́kọ́ wò ó, then kí n tó wá sọ̀rọ̀, kí n tó wá sọ nǹkan tí Aláàfin Ọ̀yọ́ sọ, ká má lu àmì fàágùn fún. God bless you. Yeah, mo ní àtẹ̀jáde jáde láti Ọ̀yọ́, ká má wulẹ̀ lu àmì fàágùn fún. Èmi àtẹ̀yìn mọ̀ wípé Aláàfin ò ní padà gbà, Aláàfin ò ní tẹ̀ síbi táwọn tó kù ń tẹ̀ sí, because nature tí wọ́n ní. Ẹ gbádùn mi, ẹ farabalẹ̀ ẹ já ka press release bá ń ṣe kọ́ sórí ẹ̀ náà nìyẹn o. Press release ń bọ̀ o. Now press release 15/1/2026. The attention of the Alaafin's Palace has been drawn to a statement credited to His Excellency. Mi rò pa àti ìpadà lu fídíò yẹn, kí fídíò yẹn kọ́kọ́ lọ ná, ẹ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ wo fídíò yẹn ná padà ó yá. Mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí a propose in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years the rotate. This is what we're known for. Ní Ọ̀yọ́ kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, but when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin of Ọ̀yọ́, the Kábíyèsí Olu Ibadan àti Kábíyèsí Ṣọ̀ún, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olu Ibadan of Ibadan land. So on that basis. Now, mo nígbàgbọ́ pé ẹgbọ́n tí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé sọ, àwọn consult àwọn bàbá àwọn mẹ́tẹ̀ẹ̀ta, àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ fọwọ́ sí pé àwọn máa rotate, wọ́n jọ agree pé àwọn máa rotate. Ó wá jẹ́ kó yé wa wípé maturity làwọn máa ń lò nípínlẹ̀ Ọ̀yọ́. Tí nǹkan bá ṣẹlẹ̀ kò sí bó ti wù kó le tó, àwọn yanjú ẹ̀ ní tùbí ìnùbí. Tó fi jẹ́ pé áwọ̀ tó bá wù kó wà ń bẹ̀, àwọn parí ẹ̀ láàrin ara wọn. Bóyá Ṣèyí Mákindé ọ̀wá mọ̀ wípé ibi tó ń fojú òpó sí ọ̀nà ọ̀gbàbẹ̀, gbogbo ìsàní jobi lẹ́rọ̀ tó bá kan tó ya ariwo ọ̀gbàlẹ̀ gbòkó. Ọba Ghandi Ọláoyè, like I said, ọba ni, very very calm, peaceful and loving. Ọba Ghandi Ọláoyè is a natural man, èèyàn bí Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ ni. Àbí Olúbàdàn, ìgbésí ayé tí wọ́n ni wọ́n ń lò, wọ́n yìí sí opportunist, ẹni tó ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì tán fi débi tán dé ni, rírí ló ṣàgbàfọ́gbọ́n fáwọn. Now àtẹ̀jáde Ọ̀yọ́ lélẹ́yìí, press release 15/1/2026. The attention of the Alaafin's Palace has been drawn to a statement credited to His Excellency Governor Ṣèyí Mákindé that he consulted with the 3 traditional rulers. Ǹdí mo fi ní kẹ́ kọ́kọ́ wo fídíò yẹn nìyẹn. That he consulted the 3 traditional rulers in the state, the Aláàfin,
the Olu Ibadan and the Soun of Ogbomoso on the rotational chairmanship of the State Council of Obas and Chiefs. The palace thereby wants to state clearly that there was no time that His Imperial Majesty, the Alaafin of Oyo, Oba Engineer Abimbola Akeem Owoade held any meeting with either the state governor or any of the two traditional rulers mentioned above. Also, the Alaafin did not tell the governor or make a categorical statement on his endorsement of rotational chairmanship among the three traditional rulers in the state. Now, so okay, the position of the Alaafin and the entire Oyo community on the general issue of the State Council of Obas and Chiefs has been enunciated in a memo delivered to His Excellency by the Oyo Council of Elders. Okay, signed Bode Durojaye, Director of Media and Publicity to Alaafin, Paramount Ruler of Oyo Kingdom and Superior Head of Yoruba Land. Wọ́n ní ṣe kán mọ̀ kọjá àyè wọn. Ó ti pe Paramount Ruler of Oyo Kingdom. Ìyẹn ìbá ti tó. Ṣùgbọ́n wọn ò rè kọjá àyè wọn. Kò sí bẹ́ẹ̀ ṣe bòlò tí ò ní sàáyán. Ẹ fún wọn láàyè kékeré, wọ́n wá àyè tó pọ̀ sí. Ẹ pè wọ́n lórúkọ kékeré, wọ́n elaborate ẹ̀ ju bí wọ́n ṣe bó ṣe yẹ lọ. Torí pé wọn ò lè ṣe kí wọ́n má pọn ọba wọn ní àpọ́npọ̀ eégún gómìnà. Publicity to the Alaafin, Paramount Ruler of Oyo Kingdom is enough. Ìyẹn ló jẹ́ new and the superior head of Yoruba land. Eléyìí ò make sense kankan mọ́. Having said that, ìdúró tọ́yọ̀ dúró ní pé ibi táwọn wà náà làwọn wà. Ìyẹn ni ó wá rìn wọ́n hòhò. Ìdúró tán dúró ní pé Arifin ni yóò jẹ́. Àwọn làwọn fi sọ ń jọba, àwọn làwọn fa Aláàfin jọba. Wọ́n ní pẹ̀lú ìrànlọ́wọ́ Aláàfin àná Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Arákùnrin kan ló kìtàn bọlẹ̀. Ó kìtàn bọlẹ̀ ó fàjá. Wòlíì ni wọ́n. Wòlíì ni wọ́n. Ṣùgbọ́n wọ́n máa ń ṣèṣe páwọn mọ̀ tán. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n máa ń tọwọ́ bọ ìtàn ilẹ̀ Yorùbá, apá abitán tí wọ́n ń gbé, apá abi tó ti léwu ni. Tí wọ́n bá ń sọ̀rọ̀, wọn ò mọ̀ pé Yorùbá ṣẹ́kù sẹ́yìn. Ìtàn pé ìtàn Yorùbá ó ṣẹ́kù sẹ́yìn, kì í ṣe tíwájú tí wọ́n ń káwọn ó ní tàn. Ìgbà tí bàbá yẹn sọ̀rọ̀, bàbá yẹn ní ẹ tẹ̀ jẹ́ kí kọ́kọ́ wo fọ́nrán yẹn náà kẹ́yìn náà gbọ́n tí wòlíì yẹn sọ. Tẹ́ bá gbọ́n tí wòlíì yẹn sọ, ẹ̀rín ó gbé yín. Ìgbà yẹn ni màá ṣẹ̀ wá sọ̀rọ̀ lé lórí. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ wò náà. Kí gbogbo ìṣẹ̀lẹ̀ tó lọ́rọ̀ bẹ láti máa gbọ́ mi. Mo rí tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn. Mo wò pé wọ́n ní bọ́mọdé ò bá bá tán yóò bá ọmọ àrùn bá sí ní bàbá àtọ́ni. Èèyàn lè jẹ́ sẹ́nitọ̀, èèyàn lè jẹ́ àgbàlagbà, èèyàn lè wà ní etí. Yes, ìkan la fẹ́ mú wa. Ta ló fi jẹ síbẹ̀ kó yẹ kí n dá sí. But I want you to understand that I'm a Yorùbá man. Mo fẹ́ sọ fún ọ báyìí pé a mọ̀ nípa alẹ́ bàbá wa yìí ju èyí tẹ̀ pariwo lọ. Ok, Olúyọ̀lé àti Aláàfin Àtìbà ẹbí ni wọ́n. Aláàfin Àtìbà ló wá fi Olúyọ̀lé jẹ Basọ̀run sí Ìbàdàn ní 1837. 1837 ó ní Aláàfin Àtìbà ló gbé Olúyọ̀lé dìde. Ó yá wọ́n jẹ Basọ̀run sí Ìbàdàn. Tó o dábàá sọ pé bàbá ni Aláàfin jẹ́ sí Ìbàdàn, ọmọ ní Ìbàdàn níwájú Aláàfin. Ó gbé Olúyọ̀lé dìde pé lọ́ọ́ jẹ Basọ̀run sí Ìbàdàn ní 1837. Ó wá fi kún un mí, ó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sí Ìjàyè. Ìjàyè ló fi kún un mí jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sí. Kí ni àdìdí ó fi rí bẹ́ẹ̀? Nítorí wípé kẹ́rí gbogbo wọn máa ń jẹ́ ọ̀dàlẹ̀ sí Aláàfin. Yes, a máa débẹ̀. Ok, Ìbàdàn
Ìbàdàn jẹ́ ìletò Ẹ̀gbá àti Òwu. Ìletò Ẹ̀gbá àti Òwu. In fact, àwọn méjèèjì yìí ìjà ló dé láàrin Ẹ̀gbá àti Òwu náà fi skátà Ìbàdàn nígbà yìí. Náà fi skátà Ìbàdàn. Ogun bẹ́ẹ̀lẹ̀ náà fi skátà yìí nígbà yìí. Tó bẹ́ẹ̀ bá mọ ìtàn, á mọ̀ sọ ìtàn fún yín. Ìbàdàn tá a dẹ́ sọ yìí, Ìbàdàn máa ń sọ ìsákọ́lẹ̀ fún Aláàfin ni. Bẹ́ẹ̀ ni gbogbo tó bá ṣe ń bàdàn wọ́n máa mú rìtọ́ lọ fún Aláàfin. Orí Aláàfin ló fún wọn jẹ síbẹ̀. Wọ́n máa ṣe léyìí, wọ́n máa ṣe léyìí, Aláàfin ló fún wọn jẹ síbẹ̀. Wọ́n máa dáhùn oríṣiríṣi. Ifá àgbọ̀mọ̀ báyìí lọ́wọ́ ìjẹbalẹ̀ nígbà yìí. Àwọn kan náà bẹ̀rẹ̀ balẹ̀. Kò sí tí jẹ́ adé Ìbàdàn ládé. Bẹ́ẹ̀ ni Ìbàdàn ládé. So torí àwọn nǹkan kan bẹ tó jẹ́ kó farasin, tó jẹ́ pé táyọ̀ bá tẹnu bọ̀ àwọn nǹkan kó mọ jáde. Bẹ́ẹ̀ ni. Kódà ní gbogbo ìgbà tá a sọ yìí, tí Ìbàdàn bá fẹ́ ṣe nǹkan, ó máa lọ sí Ọ̀yọ́ láti lọ gbàṣẹ. Òfin méjì kan bẹ. Nígbà tí Ìbàdàn fẹ́ mú òfin yẹn wá, wọ́n ti decide lọ́wọ́ ara wọn pé àwọn fẹ́ sọ kíní èdè òfin. Wọn ò lè dáṣe, wọ́n ní láti lọ forí balẹ̀ ní Ọ̀yọ́ pé bàbá wa o, ẹ̀yin lẹni wá ẹ̀yin lẹ fi wá jẹ nǹkan báyìí la fẹ́ ṣe àbẹ̀fẹ́kẹ́ fàṣẹ sí. Kí ló fi yẹn? Ẹ mọ̀, wọ́n máa sọ ìtàn kan wípé Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ mẹ́rú ọmọ abẹ́rú mú wọn lẹ́rú lójú ogun. Wọ́n ní láti lọ Ọ̀yọ́ kan tó lè fàṣẹ sí pé ókè o, ẹrú ìbá ti mú yẹn báyìí kankan ẹ̀dá alẹ̀. Òfin kejì nítorí ní Ìbàdàn bí bàbá bá kú, ọmọ ò kì í jogún bàbá ẹ̀. Àwọn ẹ̀gbọ́n ló máa ń jogún, àwọn ẹ̀gbọ́n ló jogún àbúrò, àbúrò ń jogún ẹ̀gbọ́n. Òfin pé àwọn fẹ́ kí ọmọ máa jogún bàbá. Ìgbà yẹn ni wọ́n mú wá. Wọ́n ní láti lọ sí ààfin Ọ̀yọ́ láti bá wọn fi àṣẹ sí. Nígbà yẹn Aláàfin náà wá béèrè fún nǹkan pé ẹ̀yin Ìbàdàn ní tẹ́ ẹ mú wá yìí ó ti gbà wọlé o, àmọ́ tí bá máa sọ di òfin èmi náà fẹ́ nǹkan kan. Kí ni Aláàfin béèrè fún? Aláàfin Àtìbà ó wá sọ wípé látòní lọ, torí tẹ́lẹ̀ tí Aláàfin bá kú wọ́n máa ń sin àrẹ̀mọ mọ́ Aláàfin ni. Àwọn ìpànìyàn tá ló wà lẹ́yìn Yorùbá lẹ́yìn padà sí nìyẹn. Wọ́n máa ń sin àrẹ̀mọ mọ́ Aláàfin tí Aláàfin bá kú. Orí Aláàfin Àtìbà òun ní gbogbo nǹkan yẹn, orí Aláàfin Àtìbà ló wá mú ọ̀rọ̀ yẹn wá wípé látòní lọ èmi náà fẹ́ kí àrẹ̀mọ mi máa ṣe kí ni, kí àrẹ̀mọ mi máa jẹ ọba. Tí n bá ti kú, mo fẹ́ kí àrẹ̀mọ mi kó náà ṣe kí ni, kó korí oyè. Mi ò fẹ́ kí àrẹ̀mọ ó máa bá Aláàfin kú. Mi ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́, torí ìṣẹ̀lẹ̀ yẹn bẹ̀rẹ̀ láti Aláàfin Òjìgí. Ní ìṣẹ̀lẹ̀ yẹn ti bẹ̀rẹ̀. Àmọ́ bí Aláàfin ṣe béèrè, ìyẹn Aláàfin Àtìbà tó ṣe béèrè Kúnmí, ẹ má gbàgbé èyí tí Kúnmí jẹ. Kúnmí yarí. Ẹ má gbàgbé Kúnmí ló jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sí Ìjàyè. Kúnmí yarí pé láíláí àwọn ò ní yí àṣà àti ìṣe padà, pé ọmọ Aláàfin gbọ́dọ̀ bá Aláàfin kú ni. Kúnmí yarí pé ọmọ Aláàfin gbọ́dọ̀ bá Aláàfin kú ni. Ibẹ̀ yẹn lógun mi ti bẹ̀rẹ̀. Ẹ mọ̀ kí mo sọ fún yín pé gbogbo àwọn tí Aláàfin fi jẹ káàkiri wọ́n padà dá. Kúnmí náà dá Aláàfin ní báyìí. Pé láíláí ọmọ yóò ní jẹ Aláàfin yóò bá yín kú. Kúnmí yarí. Ìgbà yẹn lógun mi bẹ̀rẹ̀ láàrin Ìbàdàn àti Ìjàyè. Torí Ìbàdàn tó ń yo wípé tí wọ́n bá fi àṣẹ sí, tí gbogbo wọn bá fọwọ́sowọ́pọ̀ pé tí Aláàfin bá kú, kí ọmọ Aláàfin náà máa jẹ Aláàfin dípò Aláàfin. Tá a bá fi àṣẹ sí, Aláàfin náà lè fi àṣẹ sí tàwọn náà wípé látòní lọ o, ẹ̀yin náà nǹkan tẹ́ mú wá yẹn ó ti dòfin, ẹ máa ṣe. Ibẹ̀ yẹn ni ìjà ti bẹ̀rẹ̀ láàrin Ìbàdàn àti Ìjàyè. Ìyẹn ni ogun ẹlẹ́ẹ̀kejì tó bẹ̀rẹ̀ láàrin Ìbàdàn àti Ìjàyè. Ogun yìí ni Kúnmí kú lé lórí. Gbọ̀dàn àti Kúnmí o àti gbogbo wọn o
Aláàfin ló fi gbogbo wọn jẹ síbẹ̀ gbogbo gbà yẹn rẹ̀ ni wọn ò tí ì mọ ìjọba wọn ò tí ì mọ dádé wọn ò tí ì mọ ìjọba wọn ò tí ì mọ dádé ogun yìí ni kò mí kúlẹ̀ lórí wọn kì í jọba nìbàdàn no kò sọba aládé ìbàdàn kò sí kí n jẹ ọba nílùú Ìbàdàn nígbà tó yá tó ní pé ìlú ti fẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ti ń jẹ kíní sí ìletò kọ̀ọ̀kan kankan náà wá fi olórí jẹ ìgbà yẹn Olúbàdàn bẹ̀rẹ̀ ìgbà yẹn náà bẹ̀rẹ̀ Olúbàdàn ta ló jẹ Olúbàdàn àkọ́kọ́ Olúbàdàn àkọ́kọ́ bẹ̀rẹ̀ láyé Àbáàsì Alẹ́sìnlọ́yẹ́ Olúbàdàn àkọ́kọ́ Òkúrọlá olóúnjẹ Olúbàdàn àkọ́kọ́ Àbáàsì Alẹ́sìnlọ́yẹ́ báwo ló jẹ Olúbàdàn àkọ́kọ́ ní ọdún 1976 ni wọ́n jẹ Olúbàdàn àkọ́kọ́ gbogbo ìgbà yẹn wọn ò tí ì mọ ìgbà yẹn ni wọ́n ti bá Aláàfin Àtìbà òun ló jà fún Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ ká tó lè máa dádé Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ Aláàfin Àtìbà ló jà fún wọn ká tó lè máa dádé ọdún kan náà ní Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ dádé Aláàfin ló fi yé jẹ síbẹ̀ o Aláàfin ò bá wà kéré bí náà gún bàbá yín ní í ṣe mọ̀ tán orí àkílódé sọ́dọ̀ orí náà fi jẹ kò ní God bless everybody gbogbo ẹ̀yọ́ mọ́tẹ́ ní ẹ padà mú mọ́ mi lè wá kẹ́ni mẹ́ pé àwa gan tá a wà lé are fully prepared God bless everybody. òun lẹ dọ́gbọ́n gbọ́ yẹn ẹ fẹ́ ṣàìdá Aláàfin wá Aláàfin ju Olúbàdàn lọ pé wàtá Olúbàdàn wù sí Aláàfin ní pátí tán lọ ní Ìbàdàn pé wà yẹn ò dáa ẹ má sì mí gbọ́ gbogbo èèyàn nílẹ̀ Yorùbá èmi ò fẹ́ràn àbòsí bẹ́ẹ̀ ṣe ń wò mí mi sì fẹ́ràn arọ́ ìwà kí èèyàn snob èèyàn èmi náà lọ́wọ́ sí kò dáa àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n ní kò dáa ká foró yaró ká fo oró yọ oró ká fi yọ oró nítorí pé ó dá mi lóró èmi náà wá dá ọ lóró padà òun náà ń pè ní kéèyàn foró yọró láàrin ara èèyàn kì í ṣe nǹkan tó dáa ni torí rẹ̀ ní nígbà tẹ́lẹ̀ tí mo dá sọ̀rọ̀ yẹn ni mo fi plead pé kí wọ́n parí káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí wọ́n dìde sọ̀rọ̀ náà kí wọ́n yanjú ẹ̀ kódà nǹkan tẹ́lẹ̀ rí níta gbangba yẹn aburú ni bá jáfa Aláàfin lẹ̀ k'Aláàfin ó mọ̀ sí gbogbo wa tẹ́lẹ̀ t'Aláàfin wù àwọn ará Ọ̀yọ́ ní jẹ́ k'Aláàfin ó sì wà wù àwọn ará Ọ̀yọ́ àwọn ní jẹ́ k'Aláàfin ó sì wà wù bá fa Aláàfin lẹ̀ títí tó bá pẹ́ títí t'Aláàfin bá rí pé gbogbo wàhálà tó ń ṣe kò nítumọ̀ fúnra ara Aláàfin ló pera rẹ̀ wálé ṣùgbọ́n Aláàfin tẹ̀mí èmi náà fẹ́ tẹ̀ padà ọ̀tá ó di púpọ̀ bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé gbogbo alámọ̀ péjà gbòòrò lóru Ìbàdàn ṣùgbọ́n bàbá mi Ládọjà mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí bàbá ẹ má fòrò yòró lára Aláàfin mọ́ ẹ má wò níran ni ojú làgbà máa yá o àgbà kì í yánu mo bẹ̀ yín ni bàbá ó nídìí tó jẹ́ kí n máa sọ àwọn nǹkan tí mò ń sọ yìí mi ì fẹ́ kí wọ́n tako sáàsọ àlá yín ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ yín àwa tá a mọ̀ yín là ń bẹ̀ yín pé kẹ́ dáa lé níbi tẹ́ ẹ dá déhùn ẹ dáa lé kí ló mú mi mú ọ̀rọ̀ yẹn wá tí mo sọ pé kẹ́ dáa lé ẹ rí ọ̀rọ̀ wòlíì tí mo fi hàn yín tó sọ̀rọ̀ lọ yìí ń pa ìtàkìtà kan ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn ni ìtàn òye ọ̀pọ̀lọpọ̀ ìtàn ilẹ̀ Yorùbá òye ọ̀pọ̀lọpọ̀
ẹlòmíì kan rí pé tí wọ́n á ti rí ìwé kan bì kan tán ka ìwé òun wọ́n sáré bọ̀ sórí atẹ́gùn nù. Mo ti rí story tí màá sọ wọ́n bá bẹ̀rẹ̀ ìtàn ilẹ̀ Yorùbá. Ibi tá a ti ní pírọ́blẹ́mù pẹ̀lú àwọn èèyàn wa nù. Ibi tá a ti ní pírọ́blẹ́mù nìyẹn pẹ̀lú ìtàn. Ìtẹ́ ẹ sọ yẹn ká lé ní báyìí ó ti wà recorded for life. Táwọn ọmọ kéékèèké bá wọn rí lọ́la akùdé ìtàn tẹ́ ẹ pa náà làwọn náà mọ̀ tẹ̀lé. Tábàdẹ̀ ti ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ tí ò ráàyè láti tẹ̀lé tàn tán bá gbọ́ ohun làwọn náà tún gbé sọ́kàn pé tó bó ṣe rí nìyẹn kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Meanwhile ẹni tẹ́ ẹ sọ ohun amúnisìnà tán ni. Ẹni Aláàfin ló fi Olúyọ̀lé jẹ sí ìlú Ìbàdàn. Ẹ̀ ń sọ capacity ẹ̀ ń sọ authoritatively bí ìgbà tó jẹ́ pé níjọ́ náà lọ́hùn Aláàfin kan dé ní ló bá ní Olúyọ̀lé o lọ di Baṣọ̀run sí Ìbàdàn, ìwọ Kúrúnmí lọ di Ààrẹ Ọ̀nà Kakanfò sí Ìjàyè. Gbogbo ìtàn yẹn ò lọ bẹ́ẹ̀ ṣe ká yẹn bàbá. Gbogbo ẹni tó bá máa wòlíì rí dáadáa ẹ dákun ẹ bá mi ẹ jẹ́ kí fọ́nrán tí fídíò tí mo ṣe lọ́wọ́ yìí ẹ jẹ́ ó dọ́dọ̀ wòlíì kí wòlíì ó tún ìwé yẹn yẹ̀ wò dáadáa. Tó bẹ́ẹ̀ kí wọ́n ṣe kọ́ sínú ìwé yẹn ni ẹ lọ ju ìwé yẹn sí ṣáláńgá. Yorùbá ní ọ̀rọ̀ ló bọ́kà ọ̀rọ̀ ló bọ́rọ̀ wá la ṣe bọ́kà lẹ́nu ọ̀ká ìdédé jọkà ẹran tó jọkà ń lọ́ka jẹ. Ọ̀yọ́ Létú 1835 lọ́yọ́ Létú. Wọ́n wá tẹ Ọ̀yọ́ tòní ní 1837. Ọdún wo ni Ìbàdàn ti wà? Ara àwọn mistake tó wà bí àwọn years tó wà lára àwọn kìíní yẹn nìyẹn o tí mo fi máa ń pariwo pé ṣé kìíní yìí accurate báyìí. Àwọn èèyàn kan wo déètì kan wá dẹ̀ gbé fún tàn nǹkan yẹn ẹ̀ wá rí pé kò balance. Ọ̀yọ́ Létí tú before kan tó di pé wọ́n wá tẹ ìlú Ìbàdàn. Lóòótọ́ Olúyọ̀lé ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni gbogbo wa la mọ̀, ṣùgbọ́n s'Olúyọ̀lé ló tẹ Ìbàdàn ni kì í s'Olúyọ̀lé, kì í ṣe Ọ̀yọ́ ló tẹ ìlú Ìbàdàn. Nǹkan tí mo fẹ́ kẹ́ lọ ìrèsì kó mind yín nìyẹn. Ifẹ̀ ló ní ìlú Ìbàdàn tòní. Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan Ifẹ̀ ló ní. Lágelú odidi ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ ni tó kọ́kọ́ tẹ Ìbàdàn kọ́kọ́. Ìbàdàn ilé tá a sì ń lò lọ́wọ́ yìí àwọn ará Ilé Ifẹ̀ náà wọ́n ṣáájú ń bẹ̀ nígbà táwọn ọdẹ ilẹ̀ Yorùbá kóra wọn jọ papọ̀ tí wọ́n rí wípé Ọ̀yọ́ Ilé ti tú káwọn ọdẹ yẹn tó kóra wọn jọ. Nígbà wọ́n gbárí jọ papọ̀ ni wọ́n wá discover pé bóò la ṣe fẹ́ ṣe tá a fi gba ilẹ̀ Yorùbá nínú àjogún. Ọ̀yọ́ wà nù wọn, Ìbàràpá ń bẹ nù wọn, Ìjẹ̀bú ń bẹ nù wọn, Ẹ̀gbá ń bẹ nù wọn, Ifẹ̀ lólórí wọn. Wọ́n ṣe kóra wọn jọ nù. Ìkòyí ń bẹ nù wọn, Ìlọrin ó wà nù wọn. À ń pe bàbá kan ní Olúyẹdùn àkọ́bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ni. Ọmọ Ìlọrin lòun, òun náà wà lára àwọn ọdẹ tó kóra wọn jọ sí ìlú Ìbàdàn. Ara àwọn ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lọ́nu. Ìbàdàn dàbí central ilẹ̀ Yorùbá nígbà yẹn. Wọ́n sọ ní central ni kì í ṣe central Lágelú ló fi gbé lẹ̀ ló fi gbé Ìbàdàn lẹ̀. Ìbàdàn Lágelú ò gbé Ìbàdàn lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n nígbà tí wọ́n tún Ìbàdàn tó ní ìtẹ̀ mission tí wọ́n fi gbé lẹ̀ nìyẹn. Mission yẹn yàtọ̀ sí tí Ọ̀yọ́ ń dán wò. Ara wọn tẹ́ ẹ bá ń ka ìtàn nínú ìwé ẹ máa wo kí ni àgbékalẹ̀ ìlú yìí, kí ni ìdí tí ìlú yìí fi wà.
wo kí ni sakun ìdí tí àwọn bàbá yìí fi dúró sádùúgbò yìí kí ni wọ́n ń rí a mọ ìlú tó jẹ́ pé ó dúró sára àpáta nítorí ẹranko tí wọ́n ń rí pàjẹ́ lára àpáta ni wọ́n fi dúró síbẹ̀ tó pé ìlú wọn inú òkúta gbákùngbàkùn náà wà lónìí wọn ò sí ní plain field tó máa fẹ́ fáwọn èèyàn nílé àwọn tó wá bá wọn lálejò bẹ̀ pé ok wọn náà lọ múlẹ̀ lápá abẹ́yẹn ibi tó bá jẹ́ plain field wọn fún nítorí pé ó jẹ́ ọdẹ sódà kò ní máa disturb ẹran tí òun ń pa nínú pàlàpàlà òkúta pàlàpàlà òkúta ni wọ́n á fẹ́ ti ìlú ndòní. ó pọ̀ káàkiri báyẹn lẹ̀ Yorùbá bọ́ àwọn èèyàn kí n mọ mission tó rẹ̀ tẹ̀ bá ń sọ̀tàn ẹ máa jẹ́ káwọn èèyàn mọ kí ni reason tá a ṣe ṣàgbékalẹ̀ ìlú yìí ìyí tí Ọ̀yọ́ lé tó tú tó gbéra ẹ̀ kalẹ̀ òun ló gbéra rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò jọ gbà tán terrorize ilẹ̀ Yorùbá nígbà yẹn because kò sí ìlú tó ní problem tọ́yọ̀ lé gbà lẹ̀ nílẹ̀ Yorùbá ju pé kó gbàtọwọ́ wọn tàbí kó tú ìlú wọn ẹ lọ wéṣì náà ẹ lọ wéṣì láti lè sọ ìlú tí Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Àjàká tó gbà lọ́wọ́ wàhálà nígbà tó pẹ́ẹ́dẹ̀ lẹ́mpáyà dùgbẹ́ tó wá gbọ́ pé ìlú kan fẹ́ gbé nílẹ̀ Yorùbá yóò gbógun tì ṣé ẹ mọ̀ pé ogun tó kọ́kọ́ jà ládùúgbò yẹn ogun Òwu ni Òwu àti Ọ̀yọ́ Àjàká tí wọ́n mú nǹkan lẹ́tàrà lára ara wọn nítorí pé Òwu ńgbà náà òun náà ló dáwọ́là lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tán ẹ̀ kà déédéé gbéwèé kan jáde ẹ̀ máa ká lọ yín kí ni kan wẹ́wẹ́wẹ́wẹ́ ó kàn máa ń jọ mí lójú ẹ má fi ìtàkìtàn ẹ má fi túlẹ̀ Yorùbá. nígbà tí Ìbàdàn tí Ògbómọ̀ṣọ́ tí Aláàfin Àtìbà tó padà dé sí ìlú Ògbómọ̀ṣọ́ ó ní agboolé ibi tó dé sí l'Ògbómọ̀ṣọ́ baálẹ̀ Ògbómọ̀ṣọ́ gbà yẹn wá rí wípé tó ń bá fi lè gba arákùnrin ìsílé ẹ mọ̀ pé Ògbómọ̀ṣọ́ mo sọ ọ̀rọ̀ wọn fún yín dáadáa pé ojúlẹ̀lá kan fi sọrí ìlú Ògbómọ̀ṣọ́ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá tó Ògbómọ̀ṣọ́ bá gba àlejò lénìí ìtọ̀sẹ̀ ó tẹ̀lé ni tí wọ́n bá gba àlejò ìtọ̀sẹ̀ máa tẹ̀lé Ògbómọ̀ṣọ́ ìgbégbèsẹ̀ láì ní ìtọ̀sẹ̀ wípé n tá a fẹ́ ṣe yìí ṣé kò ní hun wá Ògbómọ̀ṣọ́ ló ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn èyí ṣe tí wọ́n dáadáa àwọn àtìgbàsílámù tá ń bá yá tó bá yí gbogbo ilẹ̀ jẹ́ tí ò jẹ́ káwọn yóò tẹ̀lé ohun àtijọ́ mọ́. Ògbómọ̀ṣọ́ rí wípé táwọn bá fi lè gba Àtìbà lálejò sádùúgbò bí táwọn gbà lálejò sí yẹn yóò òkìkí rẹ̀ nítorí pé sáìn Ọ̀yọ́ jọ̀hún àti ọlá Ọ̀yọ́ tó wà lára wọn táwọn aráàlú rẹ báyìí mọ̀ pé ó wà lóye ó sì wà nínú Ògbómọ̀ṣọ́ wọ́n lè máa rọ́bọ̀ wọ́n tẹ Ògbómọ̀ṣọ́ rì irú tó ṣẹlẹ̀ sí Ìgbòho tó ṣẹlẹ̀ sí àwọn ìlú kan ládùúgbò Ọ̀yọ́ dọ̀la tó jẹ́ pé orúkọ Ọ̀yọ́ wọ́n fi ń pè wọ́n tí wọ́n sì sọ̀yọ́ irú Ìgbòho ti wà kọ́yọ̀ ilé tó bẹ̀rẹ̀ ẹ lọ wo tán lẹ Yorùbá dáadáa ìlú tó ń pè ní Ìgbòho ìlú àtọlẹ̀dọ́lẹ̀ ni ìlú tí ń bẹ tipẹ́tipẹ́ kó tó di pé wọ́n dá Ọ̀yọ́ lélẹ̀ ṣùgbọ́n nígbà tí ọlá Ọ̀yọ́ tó gún fọ́ Ọ̀yọ́ tọ́yọ́ sá wá sí Ìgbòho òkìkí Ọ̀yọ́ ó bo Ìgbòho mọ́lẹ̀ náà fi ń pè ní Ọ̀yọ́ Ìgbòho dọ́là òkìkí Ọ̀yọ́ bo ọ̀pọ̀lọpọ̀ lú mọ́lẹ̀ ń bẹ̀ yẹn ọlá Ọ̀yọ́ ó bu ọ̀pọ̀lọpọ̀ lú mọ́lẹ̀ ìtọ́ Ògbómọ̀ṣọ́ ò fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn náà fi wá àwọn pé òkè ẹja àpè Ìbàdàn ní táìmù gbà yẹn Ìbàdàn ní ń lo dáúlà lọ́wọ́ Ìbàdàn ti wà bàbá wòlíì Ìbàdàn ti ń bẹ ntẹ inú tàn tẹ pa àṣírí ìtàn yẹn ni mo dọ́gbọ́n tún fún ilé ní Ìbàdàn tẹ́wọ̀n etí ń bẹ ó wá bọ́ sí àkókò ìgbà tí Olúyọ̀lé ń ṣèjọba lọ́wọ́ nígboro Ìbàdàn
òun àtàwọn Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ wá pàtọ́pọ̀ lókè ó bọ́rọ̀ ṣe rí nínú àwọn ọmọ ogun Ìbàdàn tá à ń sọ yìí Ògbómọ̀ṣọ́ ń bẹ nínú wọn lásìkò tá à ń sọ. níjọ́ kan a ṣe findings máa mú gbogbo àwọn jagunjagun tó kúrò àwọn jọ sí Ìbàdàn máa mórúkọ wọn wá a sọ ìlú tí kọ̀ọ̀kan wọn ti wá torí ẹ̀rọ kan wà níbì kan irú bàbá wa Ọdẹ́rìnlọ àìpẹ́ yìí la tó mọ̀ pé Ifẹ̀ ni bàbá Ọdẹ́rìnlọ gangan ti kúrò ìgbà táwa máa wò ó ìsúndùnrin ni máa ń pè wọ́n ọmọ ìsúndùnrin ṣùgbọ́n létà náà ni pé kì í ṣe ìsúndùnrin o ni pé ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni Ọdẹ́rìnlọ náà so àwọn akọni yẹn Ifẹ̀ náà wọ́n ti wá most àwọn akọni torúkọ wọn lámìlaka nílé ní Ìbàdàn tòní gbogbo àwọn ọ̀run ọlọ́wọ́ láti Ifẹ̀ àbí kí lẹ fẹ́ máa fẹnu sọ tẹ́ ń pọn ọ̀rọ̀ jẹ̀bẹ̀ torí ẹ̀ ni mo ṣe sọ fún yín gbà yẹn pé Ìbàdàn ìlú tí wọ́n máa ń ṣe làákàyè ni tí kì í bá ṣe the only mistake wrong step tí Ìbàdàn gbé òun ni láti dojú ìjà kọ Ìjẹ̀ṣà àti Èkìtì ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá àgbà pé Ọlọ́run fi fẹ́ mú nǹkan kan jáde ni tí irú nǹkan yìí ò bá ṣẹlẹ̀ ńgbà yẹn náà lọ́run náà á ní dára wa mọ̀ tán. iṣẹ́ sì ń lọ lórí ọ̀rọ̀ Èkìtì Ìbàdàn àti Ìjẹ̀ṣà pẹ̀lú àwọn nǹkan kan tọ́lọ́run fẹ́ fàyọ́ ń bẹ̀ táwọn èèyàn wa ò tí ì fojú rí tọ́lọ́run sì ti yọ jáde tó yẹ ká ti sọ lówó ìjà yẹn ọ̀rọ̀ ló jẹ́ fúnlẹ̀ Yorùbá lénìí ṣùgbọ́n nítorí pé àwọn tá a ní láṣáájú wọn ò dá nǹkan kan mọ̀ òun ló jẹ́ gbogbo ọmọ rí bí ṣe ń rí yẹn ẹ wá má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ inú wàhálà alálàáfíà yìí Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn pàtọ́pọ̀ wọ́n lọ bẹ Ọ̀já pé kó fún àwọn láàyè níbi tó wà Ògbómọ̀ṣọ́ náà ló ní ilẹ̀ Ọ̀já wípé báwo la ṣe dáàbò bo Aláàfin Àtìbà ibi tó wà yìí taburú òfin ní í ṣe táwọn Fúlàní bá kẹ́fì rẹ̀ bí wọ́n tún lè wá kógun jà because ó sá mọ́ wọn lọ́wọ́ lọ́rin ni wọ́n wá wọn rí wọ́n mọ̀ pé ètí ogun wọn ó ti gbé lọ. ètí ogun wọn sì wà lára tí wọ́n múlẹ̀ fún wọn ní 1840 tá a fi jagun 1840 ètí ogun wọn wà ńbẹ̀ tó mú wa fún wọn nígbà tí wọ́n tó sáde Ògbómọ̀ṣọ́ ló sá lọ Ògbómọ̀ṣọ́ ní àtọ́ àlejò Aláàfin gbà táwọn èèyàn rẹ báyìí mọ̀ tán báyìí wọ́n débí nítorí pé àwọn ti dífá sí wọ́n ti rí ṣáájú pé òkè kékeré ó bu ọbẹ̀ yẹn mọ́lẹ̀ the best thing ni kí wọ́n mú lọ sókè kékeré Ọjà o ọ̀ọ́yẹ̀ bá díẹ̀ bá ìwọ àti Àtìbà ẹjọ́ máa gbé àdúgbò yìí ọ̀rẹ́ kúkú ni yín tẹ́lẹ̀ náà ẹjọ́ máa ṣe papọ̀ náà fi mú dé àgọ́ Ọ̀já nígbà wọ́n dẹ̀ fi Aláàfin Àtìbà ságọ́ Ọ̀já wọ́n wá instruct ara wọn pé ọmọ ogun lẹ̀ Yorùbá èyí àwọn ti Ìbàdàn àti t'Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa ṣọ́ Aláàfin káàbùrú wọn bá ṣe àwọn náà wá dàbí ọmọ ogun fún ó tán kò jù bẹ́ẹ̀ lọ kẹ́lẹ́ mọ́ ntẹ́yìn ò mọ̀ tẹ́ ń pa nù tán tí Ìbàdàn bá fẹ́ gbé Aláàfin mi jọ́nà lọ yóò gbé mi tẹ̀ pẹ̀lú agbára tí ń bẹ nílùú Ìbàdàn t'Ògbómọ̀ṣọ́ bá fẹ́ gbé Àtìbà mi wọ́n gbé mi pẹ̀lú agbára tí ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ at that time torí ó sì kankan f'Aláàfin kò sọ ọmọ ogun kò sọ anything torí ẹni mo sọ f'Aláàfin tòní pé gbogbo tẹ́ ń ṣe yìí kì í ṣẹ̀yìn ló yẹ kẹ́ máa ṣe bàbá yín Àtìbà ló yẹ kó ṣe kó sì rí ṣe ló wá wò pé kí lóun fi lè compensate àwọn arábí jẹ́ kó wọ́n fún Kúrúnmí ní Kàkàǹfò kó wọ́n fún Olúyọ̀lé ní Bàṣọ̀run nítorí pé ó mọ̀ pé ọmọ Ọ̀yọ́ ni Olúyọ̀lé ara àwọn tó sá lọ́yọ̀ọ́ ni nígbà tó gún dé ó sì jẹ́ ìbátan àwọn Gáà lójú transfer Bàṣọ̀run fún gbogbo mọ́jọ́ yẹn lé bàbá rẹ̀ nítorí Bàṣọ̀run dọ́dọ̀ Olúyọ̀lé sínú Olúyọ̀lé òdẹ̀ lè kó Ìbàdàn wọn mọ̀ pé tí Ìbàdàn ó dànù àwọn bí lè pé orí kò ní Ìbàdàn níjọ́ kan Olúyọ̀lé ó padà wá sọ́yọ́ wọn mọ̀ pé Ìbàdàn ti kọjá gbogbo level yẹn ara wọn kan tó ṣẹlẹ̀ nínú tàn yẹn
tẹ́ ẹ̀ understand nù. ó fi negotiate power ní so that àmójútó lè wà lórí Aláàfin. bọ̀ ṣé ìjà padà wáyé láàrin Ìbàdàn àti Kakanfò ní. ìjà padà wáyé tó le tó lẹ̀ mí lọ. ọpẹ́ ní fọ́lọ́run ọba. bàbá ìtàn yìí next time ẹ máa jẹ́ kó ẹ máa clarify ẹ̀ dáadáa. ẹ má máa sọ bẹ́ẹ̀ ṣe ń sọ mọ́ pé so nígbà tá à ń sọ yìí àwọn méjèèjì Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn ní dictate f'Aláàfin ní tá bá fẹ́ ni Aláàfin ó ṣe tá bá fẹ́ gbé mi nígbà náà wọn ó ti gbé mi tí ó sì tí ó tẹ̀lẹ̀ s'Aláàfin lè rí ibi kankan sá sí ni ṣùgbọ́n tó pé jẹ́lẹ̀ Yorùbá ló gbé sá padà wá kò ṣe dúró sí Ìlọrin tó wà so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni mo fẹ́ kẹ́ mọ̀ bàbá wòlíì bágbára ṣe rí nìyẹn òun ni mo fi sọ fún yín pé Ìbàdàn tó wá lo dáúlà yẹn gbẹ̀yìn tí Ìbàdàn náà bá rí b'Aláàfin ṣe ń kì í lénìí ntí passmark tí Ìbàdàn ní Ọ̀yọ́ lé òní níbi tí mò ń lọ́nu passmark tí Ìbàdàn ní Ọ̀yọ́ lé òní passmark tó Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ lé òní làwọn méjèèjì ṣe dúlé lọ́rùn pé àwa la gbà ọ́ lálejò náà àwa la jẹ́ kí orírun yín ó parẹ́ ọ́ sì wá máa dúndú àgbà fún gbogbo wa ìwọ tó yẹ pé àwọn bàbá rẹ ti tán ìwọ nìkan ló ṣẹ́kù. mo sọ̀rọ̀ bàbá tó yẹ jẹ Alébíoṣù tìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àti àbáyé fi gbógun lọ pàdé Ìlọrin ó bá Àtìbà lójú ogun yẹn náà tó kó ọrún kó ọfà fáwọn Ìlọrin tọ́jọ́ ń fèsì àwọn Yorùbá tó yẹ pápá náà lọ́wọ́ àwọn ti mú wọn ti pa lẹ́yìn wọn kí ni ọmọ jọyọ̀ lónìí kò ní sí ti ń jọyọ̀ ṣùgbọ́n tá a bá ń sọ gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ nìkan òye pépà tẹ̀ ń ká àwọn ní problem tẹ̀ ń ní tẹ̀yẹ̀ bá kàwé ọ́ digest ẹ̀ pé báwo ló ṣe rí tó bá jẹ́ pé àwọn bàbá tó yè jẹ Alébíoṣù wọ́n ti mú Àtìbà lánàá lójú ogun Ìlọrin kí wọ́n mọ̀ pé lọ́yọ̀ọ́ lónìí kí wọ́n mọ̀ pé lọ́yọ̀ọ́ everybody ti sá lọ. ṣùgbọ́n àwọn èèyàn wá ní rí ìtàn bí ìtàn ṣe lọ wọn là ṣe sọ fún pé gbogbo glory Ọ̀yọ́lé ti parẹ́ pẹ̀lú wàkíwà Ọ̀yọ́lé ló pọ̀ Ọ̀yọ́lé rẹ̀ kò sí ti ń jẹ́ ẹnìkan lágbẹ́ ẹnìkan ẹgbàgbé. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó kéde bá fẹ́ ká gbà bẹ́ẹ̀ Ìbàdàn tó wà ló dá lágbẹ̀ yìí ń kọ́ tó jẹ́ pé ilẹ̀ Yorùbá tẹ̀ ní Yorùbá parẹ́ ọ̀pọ̀lọpọ̀ Ìbàdàn tá a bá wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ilẹ̀ Yorùbá la máa wí ṣùgbọ́n torí pé ibi tán kóra wọn jọ sí Ìbàdàn ni mo fẹ́ kẹ́ gbọ́ Yorùbá yẹn dáadáa àwọn tí wọ́n di Ìbàdàn mú lẹ́ni irúwá ògìrìwá ọmọ Yorùbá ló kóra wọn jọ síbẹ̀ Ẹ̀gbá wà nù wọn Èkìtì ń bẹ nù wọn Ìjẹ̀ṣà gbogbo wọn kíra wọn bọ̀bẹ̀ Ifẹ̀ láti dismantle power lọrin náà ṣe kóra wọn jọ pé ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ tú ṣùgbọ́n bó ni wọ́n dáàbòbò jù ń gbà yín Ifẹ̀ wọ́n dáàbòbò àwọn ilé ìwà dáàbòbò Ifẹ̀ ṣùgbọ́n ẹ̀yin àtẹ̀yìn dálà wà lẹ́wọ́ ẹ̀yin Aláàfin ẹ̀yin fẹ́ fọ́ Ifẹ̀ ni bó ni ẹ ṣe wá fẹ́ gègé irú ọ̀rọ̀ wo lẹ fẹ́ máa sọ lénìí tó fẹ́ tà nílẹ̀ Yorùbá torí ẹ̀ mo fi ń sọ f'Aláàfin gbogbo ẹ tí máa ń pàtàn fún yín ń tàn yín ni àwọn ará Ọ̀yọ́ tí ń sọ ìsọkúsọ fún yín ló fẹ́ bà ayé ìjọba yín jẹ́ wọ́n fẹ́ bà àpèrè yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà jókòó kẹ́ digest ẹ̀ níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ àwọn ẹ mọ̀ pé Ọ̀yọ́ ọ̀tá ilẹ̀ Yorùbá ni gbogbo àwọn aràn ilẹ̀ kó lẹ́rú lẹ́ tà sóko ẹrú tẹ́ fẹ́ máa sọ̀gálé lórílẹ̀ ni ṣé lè dágbára ti wá wà lọ́wọ́ wọn ṣé wọ́n wá gbà fún yín ni ibi tẹ́ ti ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kánú kò sẹ́ni tí ó gbà fún yín ẹ lọ pé òpìtàn yín wá kò sẹ́ni náà tí ó gbà fún yín láéláé
ṣé mi tí mo gbọ́ tán pé ẹ̀yin lẹ dàlú warú ṣé mi ni màá wá gbà fún yín tagbada wà lọ́wọ́ mi lónìí kò possible gbogbo lẹ́yìn ọba lẹ́lò lẹ́rú ẹ mọ téèyàn àtẹ̀gbájọ múlẹ̀ ní ṣé irú ẹ̀gbá lè fojú rẹ̀ wọ̀yọ́ ni pẹ̀lú tẹ́ ẹ múlẹ̀ pẹ̀lú wọn tí bá sọ pẹ́lọpẹ́ Lísàbí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ ọmọ ìyá ẹ̀ mọ ìyá ká pé ọmọ àbúrò mi ni ẹ̀jẹ̀ àfilẹ̀ jẹ́ ọmọ bá tiẹ̀ lọ ẹ̀ wá délé ni ẹ̀ wá ń kílè màgbà nílẹ̀ Yorùbá bàbá ọ̀wádé wọ́n fojú yín gbolẹ̀ tẹ́ ẹ̀ bá ṣọ́ra ìtàn ní kẹ́ lọ wádìí ẹ má jẹ́ wọ́n pa fún yẹn fúnra yẹn sì wádìí ìtàn ẹ má jẹ́ kẹ́ni kó jókòó sí kọ̀rọ̀ ọ̀bì kan kó máa pàtà fún yín fúnra yín ẹ fi bí oṣù mẹ́ta lẹ̀kẹ́ wádìí ìtàn kí ló da Ọ̀yọ́ lérú bó sọ gbogbo gbà kò sí òpìtàn tó kọ sínú ìwé rẹ̀ kò sópìtàn kankan tó kọ kí ló ba Ọ̀yọ́ lé jẹ́ kí ló fà táwọn ìran Yorùbá yòókù òdìdí nígbà tí ogun wọ Ọ̀yọ́ tí wọn ò dìde sí yín ṣẹlẹ̀ pàgbára tán lẹ̀ Yorùbá ni òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì máa gbọ́ gbogbo gbanú àwa ò ní yé sọ torí ẹ̀ ìgbà tẹ́mi wá ní òjẹ́ ń pàtàn mo fi sọ pé ẹ jẹ́ kégbé orí gbé ẹ bá gbogbo àwọn ọba yìí sọ̀rọ̀ mo ti pè yín láìmọye gbà kì í ṣàsìkò yín ni Yorùbá ò ní ìdí gbogbo tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí aburú kan bẹ tá à ń rí dùgbẹ̀dùgbẹ̀ kan bẹ tí ń fi lókè lọ́wọ́ tí mò ń sọ fún yín gbogbo gbà tẹ̀ mójú kó ń bẹ̀ tó bá já gbogbo yín lẹ́sà kàbàkàbà ó ní mò ń sọ gbogbo gbà kò sí nínú yín tó rí lénìí mójútó yẹn ọ̀rọ̀ lọ́lọ́ba alẹ́ tó kì í sí 2026 ìṣòro bẹ́lẹ̀ Yorùbá ìṣòro tó nípọn